ẹbí Yínká pé ṣé torí Ọlọ́run ṣe kó ti kọ́kọ́ kọrin ó lọ búlé àwọn kérúbù àwọn yẹn fún jẹ báwọn kérúbù ṣe tó àwọn kérúbù ìgbnú ẹ̀wọ̀n fún jẹ tí ò bá sí pé Yínká TNT ń wájà kí ló lọ́wọ́ ṣọ kérúbù àti sẹ̀lẹ̀. ẹ̀yin èèyàn wa wàhálà náà ṣì ń tẹ̀síwájú lórí Yínká TNT àti Lizzy Anjorin bí wọ́n ṣe ń bára wọn fa wàhálà lọ́wọ́lọ́wọ́ wàhálà náà ó ṣì ń tẹ̀síwájú ẹ̀yin èèyàn wa. Lizzy Anjorin ó tuntun jáde ó tuntun sọ̀rọ̀ báyìí ó tún dráàgì arábìnrin tí a ń pè ní Yínká TNT ó tún sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. lọkọrin òkú àtòkù ẹ̀sìn tí wọ́n ń sìn ṣó lè gbà kán lọ fi kọ òkú àtòkù. ṣe ríru àwọn Yínká yẹn ẹ lè tètè fura sí àwọn àríjẹ níbi màdàrú ó máa dìídì kírètì aburú láti bà ìdílé onídìílé jẹ́. ṣèkà fún mi ẹ wá dì mí lọ́rùn mú ẹ̀yin lẹ kọ́kọ́ máa ṣèkà wọ́n ti ló máa bá mi jà wọ́n ti ní kò sẹ́ni tó lè bù ní 2025 ó fẹ́ fi yẹn dì mí mú èmi tí mo ti lọ Ìlọrin tí mo ti bọ̀ èmi tí mo ti lọ Àbújá láìmọye ìgbà o mọye court case tó wà nílẹ̀ tí ò ń ṣe lórí bísínẹ́sì mi wèrè làwọn eléyìí. wèrè làwọn blackmailers ta ló ń bú àwọn warriors ń bẹ̀yẹn. ìwọ ló wá tọ́jà o kẹ́ lè bá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn lárùn ọpọlọ ìwọ ló tọ́jà ńgbà tó tọ́jà tán ó wá ní wọ́n ti ló máa wá fún mi wọ́n ti ló máa bú mi mo rí kan náà tó sọ wípé ó bá bú mi má bú mi o òun ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀ yẹn náà wà bí báyìí mo rí má bú mi o má bú mi o torí pé mi ò bú ẹ o àmọ́ Lizzy o ti ya wèrè o ó bú mi ó bú ìyá mi ó bú ọmọ mi ó bú ọkọ mi ó dẹ̀ sọ pé kí n má bú o mo ní fídíò yẹn bí mo lè play ẹ̀ fún yín kẹ́ gbọ́ ẹ wá fetí ara yín gbọ́ bó ṣe má nǹkan tán máa ṣe ẹ kò sí tí ò sọ sí mi tán kò sí tí ò sọ sáwọn ọmọ mi tán ó dẹ̀ ní kí n má bú o tí bá wá lọ fún wọn ni akílódé wá sọ ṣó ti sọ̀rọ̀ jù ní ẹ sọ fún Lizzy kó dákẹ́ ẹ̀yin bíi 10 million lórí èèyàn kan ṣoṣo ẹ̀yin bíi 10 million lórí èèyàn kan ṣoṣo ẹ̀yin bíi 10 million lórí èèyàn kan ṣoṣo ẹ̀yin bíi 10 million yẹn ẹ tún sì ń sọ fún èèyàn kan ṣoṣo tẹ́ gang up lé lórí yẹn pé kó dákẹ́. bí mo ṣe wà yìí mi ò lọ́rẹ̀ẹ́ mi ò dẹ̀ lọ́tà ẹ wá àwọn tó ṣe kéèsì Tom Jones ẹ wá àwọn tó ṣe kéèsì Tom Jones in history ibi tó ti kígbe olè lé mi lórí yẹn ṣó jóná rí point ibi tó ti kígbe olè lé mi lórí ṣó jóná rí ẹ wo wàhálà ẹ wo ohun tí wọ́n sọnù tí wọ́n ò lè rí mọ́ ṣé tilé tó jóná ni ṣé tilẹ̀ wọn tí wọ́n ní access sí mọ́ ni ṣé business wọn tí wọ́n yá owó lọ ṣe ni ó dijọ́ tí gbogbo ẹ̀yin abiyamọ nílẹ̀ Yorùbá ó dijọ́ tẹ́ ẹ bá jí torí ẹ̀ ń sùn ẹ̀ ń lo cipron ẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ̀ ń sùn ẹ̀ ń lo cipron. mo sọ gbólóhùn kan lánàá tó o bá ti jí máa bè lọ́wọ́ rẹ pé kòkòrò tó ń jẹ̀gbá mi ibo ló dúró sí ṣó rò pé ọ̀tá ẹ̀ ló máa ṣe ẹni ọ̀tá tó fẹ́ pa ẹ́ kọ́kọ́ máa ṣe bí ọ̀rẹ́ máa dé are you locking it are you tightening it ṣó ń dé ṣó ń gbàgàdà gbòdòmọ ẹni tó fẹ́ bà títí ẹ jẹ́ ó máa súnmọ́ ẹ bí ọ̀rẹ́. ẹ̀yin èèyàn wa kí lẹ wá lérò nínú ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ní ẹ̀rín Lizzy Anjorin àti arábìnrin tí a ń porúkọ rẹ̀ ní Ọláyínká TNT kí lẹ lérò nǹkan tí ẹ bá lérò nípa àwọn méjèèjì nípa wàhálà tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín àwọn méjèèjì nǹkan tí ẹ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jómitúrò ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ eré lójú gbogbo ọmọ àrí o ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.